هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ السلام هل عليكم لك ورحمة الله صدقات؟ وبركاته. الحمد لله المنعم على عباده المنان الرزاق بالقوة المتين. أحمده سبحانه وأشكره وأستغفره وأتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. Ada ọpẹ́ fún Ọlọ́run, ọba orí, ọba tí ó kẹ́ gbogbo ẹrú tó dá. Ọlá ní ọ̀nà tí Ọlọ́run gbà fi kẹ́ ẹrú kọ̀ọ̀kan. Léyìí ń tọ́ka sí wípé wọ́n ti wò kí ìyá ní ìkẹ́ tó láyé àtìgbè sọ̀rọ̀. Nínú àwọn ẹrú tọ́lọ́run kẹ́lẹ́ ìlàwà náà fi wà. Ìdí tí a fi dúpẹ́ yìí rẹ̀ tọ́lọ́run kọ́ ọlọ́pẹ́ tí a dá. Ìkẹ́ Ọlọ́run máa jò fi wálẹ̀ ní kàkàkà. Ọba yìí ni ọba ọlọ́lá, ọba láàánú jùlọ. Òun náà ni ọba tó fi iṣẹ́ fi rán Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wá jẹ́ iṣẹ́ náà ó ṣàlàyé yékéyéké. Ọba fi wálẹ̀ lórí ìlànà tí ó mọ́, tí kò sí ẹ̀gbin nǹkan lérí ẹ̀ tí ó fi lọ. Ọlọ́pọ̀ wá kí àlọ́pọ̀ àwọn. Àwọn jẹ́ ìpé Ọlọ́run ọ̀kan ṣoṣo ní. Àwọn jẹ́ ìpé Ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ Ọlọ́run. Ànábì àti àwọn ará ilé náà wọ́n sí lọ́run pẹ̀lú ẹ̀kọ́ náà dákùn ọ̀rọ̀ náà bó kẹ́rẹ́ kí á. Àwọn sàhábà tí Ànábì Ọlọ́run wọ́n ìwọ̀n sẹ́yìn. Àwọn ẹni eré tí wọ́n ti lọ, ó jẹ́ sí pé gbogbo ìṣẹ̀lẹ̀ wọn láyé, wọ́n pèsè tí Ànábì Muhammad. Wọ́n lè jẹ́ kí á wọn kó dá fún ọjọ́ ayé lọ. Àwọn náà ti lọ. Àjọ́pọ̀ kan ọ̀nà mẹ́jọ ní kúnnù tó tàbí ló láyé. Lílì tọ́ka sí pé àdìmọ̀ díẹ̀ díẹ̀ sí. Ẹ̀fẹ́ tó bá yà àpá ẹ̀, Ọlọ́run ló mọ iye tó lọ náà sẹ́yìn. Táwọ̀ òkè lọ, Ọlọ́run ló tó pa. Ọlọ́run dákùn. Àtàbà kú láyé. Àrí àwa àti Ọlọ́run, Ọlọ́run jù ká. Ọlọ́run jù kú. Ọlọ́run jẹ́ kó jù bá wà láṣẹ ìgbòrò. Lẹ́yìn ilé ìjọba báyọ̀ Ọlọ́run ọjọ́ owó ìpọ̀ ní ọ̀pọ̀ nípa tó mọ́ jẹ́ kọ̀kọ̀ nìkan láti bàbá lẹ̀, tó mọ́ jẹ́ bàbá nìkan ọ̀pọ̀ rẹ̀. Gbogbo àyè ìjọba wà láyé wọ́n wà pẹ̀lú ìdúró. Nítorí wọn bá ní kí á má ṣe lóòótọ́ ká ní kẹsì tó wù ní káyé. Yálà wọn kọ̀ wá àti súnmọ́ tí a lẹ́kọ̀ọ́ wọn máa ń sọ. Ìrùntọ́rùn bá ní ká ṣe ló pè ó kákó ilẹ̀ tó pé kó wù wá. Káwọ̀ tó ní fọ́lọ́pù ní ìṣẹ̀rọ ẹ̀lú ẹ̀ká bí i àṣìkè láṣe wọ́n gbọ́dọ̀ ní ìgbà ìwọ̀n.
Àwọn gbìyànjú àbákò láyé mùsùlùmí kágbìyànjú ní ti gbogbo yìí ọlọ́mọ ṣe wá kéde níjẹ́ ẹjọ́ a ṣàlàyé ọ̀rọ̀ fún wa nípa ìjẹ́ ìgbàgbọ́ àti ìjẹ́ òkú àti ẹjọ́ ẹ̀kọ́ alhamdulillah ọ̀dá ní gbogbo àtàwájú náà lápá àkóyẹ̀ àti mú tàfẹ́mú ní ìlú ẹ̀ lẹ́nu tí kí ń ní ìràkà wípé díẹ̀ láyé ọ̀rọ̀ gbogbo gbogbo ò bá pẹ́ láyé tó á pẹ̀lú kí á bẹ̀rẹ̀ tó wá gẹ́bẹ̀ nǹkan tó bá kùn wọn là máa ń sáré wípé yóò ṣe dáa ṣùgbọ́n kan tó bá kú èyí wà máa yà ni wọ́n ṣe ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bàtà ti wá rí bẹ́ẹ̀ tàbí mo dá ní pé kò sí òkú kan láyé tó lè ṣiṣẹ́ lára ọmọ èèyàn tó wà ìgbà ìjẹ́ pé èèyàn lọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn aṣàlàyé bá méjì ní sọ wá di olóògùn kí àwọn káàkiri àwọn ọmọ àwọn owó àwọn ìdáàbòbò àwọn ìṣọ́ra àwọn akúkú lẹ́nu yàmá balóòlù àwọn tẹ́tọ́ wọ́n wà sí ọmọ ń dání tí àwọn Kùránì tó ṣàlàyé fún wa súnnà tí àrẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ṣàlàyé fún wa mú dání sí gbogbo ń dáwà káàkiri báyìí lórí já sí pé kò sí tó ń wá láyé lórí inú Kùránì tó súnnà tí àrẹ́gbà Muhammad ọlọ́run ìjọba wà nínú Kùránì tẹ́ bá rí àti mú súnnà bàbá mi gbogbo ọ̀rọ̀ ṣàlàyé lẹ́gbẹ̀ẹ́ pé àwọn sàhábàṣẹ́ wọ́n ṣe ní ìrọ̀rùn tó fi kó láyé irọ́ àti ìṣẹ̀lẹ̀ ìwọ̀n láti wà ní sáìsọ̀kùn asàkùn aṣọ pítòsí àfíkíyà náà rẹ̀ kí láwọn sábàbí tí a mọ́ dání náà kọ̀ á ìsúnà tí a mọ́ tí a fi ń ní ọrọ̀ láyé tó bá sọ ọrọ̀ láyé méjì kí a rọrọ̀ inú ọkàn gbogbo yìí òun rọ̀bá kí a wá rọrọ̀ tí ọwọ́ pé kí a kò yẹ̀ gbogbo ọlẹ̀ púpọ̀ bí a bá ní ọrọ̀ inú ọkàn láyé tó bá ní ti àpò àti tara àlàáfíà sí ọ̀gbọ̀n náà nítorí pé àyè ló wà lọ́wọ́ tí ó rí pé ó ṣẹ̀lẹ̀ nínú ọ̀nà tó ní sí wàhálà lórí já sí pé ẹ̀rọ ní gbà ní sẹ́ ó ní owó gan ọkọjá bí ẹ̀ṣùgbọ́n ọkọ̀ ọ̀bá rẹ̀ fún sínú nǹkan yìí kí wọ́n lápá ní yẹ́yàn tí wọ́n sọ pé àwọn ń pa ọwọ́ àwọn ní owó kan tó lè máa fún bá rẹ̀ ní ọgbà rẹ̀ àwọn ní sí níbi iye láàrin ẹgbẹ́ gbogbo àwọn tẹ́lẹ̀ sára pátápátá ń gbé ògùn owó fún yí ọ̀ṣẹ́ láyé àbí ìkẹ̀kẹ̀ ọmọ ohun tó gbé fún yí ọmọ kó léwu ọmọ ẹgbẹ́ yìí òníkà ọmọ ọgbọ́kùn nípa alẹ́ tẹ́yìn tó gbé náà òun náà bẹ́ẹ̀ ló fi ṣí fún rẹ̀ wá pọ̀ sí wàhálà ọ̀sọ̀ rẹ̀ tí ó mọ̀ tàún káàkiri ayé nínú ìdí àwọn náà tí ó bá ti ní lọ́wọ́ mọ̀ pé wá bẹ́ẹ̀ ìdí máa òun náà jí ìyàwó àwọn pọ̀ sí wàhálà yẹ́ ìdára fún ara ilé ọgbọ̀n tó rọrọ̀ sí ọgbà ní lórí wípé bí inú àpò èèyàn òkun àpọ̀lọpọ̀ yìí lápapọ̀ náà ọ̀rọ̀ inú ọgbọ̀n náà òun rọrùn fún àdàgbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́bí wà náà ní pé nínú àpá ilé ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀sẹ̀ ọlọ́run fi wú kíkẹ́ àwọn òun náà ni ìyàwó ẹ̀ lọ́run tó ipa ayé Khadija lọ́wọ́ wa àmà ọlọ́run tó pàdé ẹ̀ ọlọ́run tó pè pàdé ẹ̀ ọlọ́run tó ànábì láyé òun pé ayé náà ni ọlọ́gbà ní pé àṣẹ ìpè yẹ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run wa kọ̀ọ̀ká orí wọn láti ìrọ̀kọ̀ fẹ́ ìlú lákà wọ́n tó bí àgbà ayé kó pọ̀ tó ọ̀run náà lọ ànábì nígbà ọ̀bẹ bàtọ́rọ̀ wa káyẹsẹ̀ ó káyẹsẹ̀ owó náà ó ká kúnlẹ̀ tí a ní òní kankan mọ́
lọ́gbà lẹ́bí fi balẹ̀ wíkí àṣówò jẹ́ ìdẹ̀ta ọlọ́run ẹ̀yà wọ́n nígbà pọ̀ ìjọ lápọ̀kẹ́ tí wá láwọn ọ̀gá tí àwọn ọmọdá tí a fi ní owó àbí tí a fi rí ọmọ àbí láyé àkọ́kọ́ náà yọ ìgbé dúdú bá ti wá ní ọlọ́run àti ìlọ́mọ́ àkọ́kọ́ ní tó ṣe ìyànjú kó kápàṣẹ ti ayé ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ní tó pa ẹ̀mọ́ jìnẹ́sì ló pọ̀ pọ̀lọpọ̀ yìí àwọn ọ̀nà káwàtà ti dá láti jìnẹ́sì tọ́lọ́ sí ọ̀rọ̀ ẹgbẹ́ ṣe ní ìsì tó bá ọlọ́sí wà tó túbọ̀ sí ọlọ́wà ní òun dé sí tẹ́lù wà ọmọ àmì ìgbàmí ṣe jìnẹ́sì náà láwọn àmì ìbùkì mọ́lẹ̀ tó bá sùn tó fún lórí wà ṣẹ́gun náà fún bọ́sán kìí ara kí ẹ pàdánù bá ìpàdánù lọ́yọ̀ kan tí a yẹ ní ẹ̀wọ̀n wà ní sábà ní tí a ní ṣẹ́fẹ́ tó wọ́n láyé òbí ìlú àṣẹ́yìn ìyẹn jìnẹ́sì ìdáwọn ẹgbẹ́ tó yẹ kí ọba ṣe kí ọba wọn ṣe àti náà àṣẹ́yìn ìyẹn láti àsìkò tó wà nílé ìwé àsìkò tó ń bá wọn lẹ́yìn fìdí ẹni bí ẹgbẹ́ náà lọ súnmọ́ ẹgbẹ́ títí ìgbẹ̀rẹ̀ tí mú tí lò táwọn bá bí ẹgbẹ́ lábájá ọmọ lábájá ọtí tó tí mú wà láti fẹ́ntà pé orí inú ẹ̀ lórí tó ń bá wọn kọ̀ mọ́ pa ẹ̀ tó bá bá wà wá lọ́ pẹ̀lú mọ́ pa ẹ̀ ọ̀pọ̀ méjì tó lè rà ọtí kìí fi hàn gbóyà wà láàrín tí wọ́n ń pè yàn lọ sí inú ewé lọ́wọ́ àwọn òkú orí nǹkan rí pẹ̀lẹ̀sẹ̀ títí tó bí a parí ẹ̀ yóò wá sọ pé bá mú jí láyé tó bá mọ́ tí ó ní kọlẹ̀sẹ́sì ọ̀rọ̀ yóò dá ẹ̀wà láàrin pé kò ní kọlẹ̀sẹ́sì ọ̀rọ̀ ìyìn àtàwọn adájọ́ àti nǹkan níbi ọtí àti pé kò ní kọlẹ̀sẹ́sì ọ̀rọ̀ tó dá ẹ̀gẹ̀gẹ̀ ẹ̀dá pé olókùn ló náà lè ẹgbẹ́ ìfẹ́ òbí bàbá síkà òdàrà àwọn ògùn ńláńlá ta fi ṣe bàtàpẹ́ kọ́lé tàti rí ògùn bọ́lẹ̀ ọ̀rà náà wọ̀n láìka àwọn àlìjẹ̀mú mẹ́jọ tó di ayé mú èdè ọlọ́pọ̀ ẹgbẹ̀rún sọ́ọ̀ nígbà àwọn àgbẹ̀rún náà lábẹ́ ẹ̀lọ́wẹ̀ láti ní àwọn ìgbẹ̀rún sáyẹ̀ àwọn afárá ẹ̀ṣẹ́ ní sí ọlọ́mọdé àwọn ọmọ ìwọ́n ẹgbọ́lé ní láti ṣàpẹ́ sí ìgbùn mẹ́jọ ilé kí ìfọ̀kànbalẹ̀ wọ́n lè bá àwọn àtó ń sáyé láti ìrùlé tí ó wọ́n ń gbé àwọn ìgbẹ̀rún ilẹ̀ káàkiri àwọn ọ̀kẹ́ ìdágbàgbà kò ṣe torí pé ó kí ń nǹkan ní lẹ́yìn ọlọ́run kí ń ọlọ́run ní nǹkan àpá ọlọ́run lè bá wọ́n ní ìjìnà ìyàjú oòrùn ìgbàgbé ọlọ́run lápapọ̀ àti tí mo rántí àti ìgbàgbé ọlọ́run jáwọ́ òjò ṣe máa lọ́kọ̀ yìí tó wá já sí bí ẹ̀ṣẹ̀ tó pa láṣẹ ọlọ́run náà máa ẹ̀tọ́ ẹ̀dẹ̀ kan ní o bá èèyàn fi lówó lọ́wọ́ láyé ìyàjú tó ń tọ̀ wọn pé níjọ́ báyìí owó báyìí tó nù ń lò pé yẹ́kọ́ mọ̀ ìyàjú tó tẹ́tọ̀ ọ̀rọ̀ ó ṣe pàtàkì kọ́dà aláìkọ́ bá báyà létí pọ̀nà tí ó dára ìyàjú tó tọ́ sí ìṣẹ́lẹ̀ kí ẹ̀kọ́ àwọn àbí ó ṣàkóso obìnrin kan nígbà náà èwà lábájá ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ní wọ́n tẹ́sùn láìsí láì àwọn tí dada ní ìyá rẹ̀ wà lóyìn ọ̀rẹ́ ìwọ̀n ní ẹ̀kọ́ àwọn nígbà ẹ̀kọ́ wá jókòó nísìn wọ́n sì sọ lásán fún wa ìṣe sísọ ní bàndílì o sísọ ní yóò kọ́ ìṣe sísọ pé kí ká wá fásọ àṣàfúnlá bẹ́ẹ̀ ní ṣe sọ náà ó farabalẹ̀ sọ lẹ́yìn bẹ́ẹ̀ yóò pọ̀ kan tọ́rọ ọba kan lè gẹ́gẹ́ yẹn pè ní kí ní tó sọ̀rọ̀ ló wà sáfẹ́ wá ìrọ̀lọ́rùn tọrọ ìdarí ní ìṣẹ̀lẹ̀
itu kiri dorong yang semua anda masih bem kalau tolong Quran benar itu hadis bagi itu yang menjual itu masih baik mau sakiti nunggu waktu takut ustadzul rabbakum innahu kana ghafara nunggu waktu untuk sama itu ini itu tensi mana itu lagi nítorí pé ọba ń kọ́ ọba tí ń gba àforíjì ẹ̀rọ ẹ̀ tẹ́ ẹ bá ṣe ọlọ́run bá pa tán ohun tó ṣẹlẹ̀ yóò sì sàbá àríkún ọlọ́run ní omi tòótọ́ yóò máa sọ̀kalẹ̀ kó nu sánmà tómi tòótọ́ bá sì sọ̀kalẹ̀ nǹkan tó tó jáde kó nu lẹ̀ ìdọ́rùn lọ́wọ́ wá ní tí nǹkan tó bá jáde kó lulẹ̀ á ní nǹkan tó tó jẹ sínú àlàáfíà ó lè sún ìsà ìwà ẹwọ́n nípa ní tóbi yẹkújẹ pápá ẹni tí ó tóbi tó fẹ́lẹ́ ó tóbi sínú àti gbẹ́ra lẹ̀ ló lè fún ọlọ́pàá alájọ́ sún ìsà ìdí ni mo ṣe tóbi tó àyè àti ṣe sọ́ọ̀ pé kú yẹ́kù ó ní ráyè ọlọ́pàá jẹ́ ara lọ́wọ́ ìlọ́wọ́ ó jù wá lọ ó jù wá lọ gbogbo ọ̀nà kò sí kankan láti ọjọ́ àwọn ìlú ọjọ́ lọ. Ọlọ́pàá bá ṣe lẹ́rù tí ó mọ̀ kan kò sí yìí. Kò bá sílẹ̀, wà yóò ní ìlú bí àwọn ará ìwọ̀n náà yìí. Ọlọ́run owó tó já sí pé tó ṣì báyọ̀ ní báyọ̀ ní pípa iná ilé yìí ní wọ́pẹ̀. Ọlọ́run ní ìgbìyànjẹ́ sí yìí. Ibi kan mo sọ wo, ọlọ́run sọ fún àrẹ́gbà Muhammad. Látara kí ni àfìsàkọ̀rọ̀ ara wà tó wùí. Ẹ̀wọ̀n sí kéré tó sọ fún ẹkùn nìkan ní sí ìhùn. Wọ́n wá tó kò sọ níṣẹ́. Ẹni tí ọ̀tẹ̀ mẹ́ta rẹ̀ bí wá áńsìkì. Tọ́lọ́run sọ pé ìyá àdábì ẹ̀ṣẹ̀ tó ti lọ àti tí ń tọ̀ láyé ẹ̀jẹ̀ ìsọ̀fiṣeré ìṣàwà. Kátà sọ pé àwọn akẹ́kọ̀ọ́ pèsè àgbésẹ́ yọ kí ní kìkì náà ṣe. Àwọn akọ́lá ní díẹ̀. Ìdòrí máa mọ́ tó bá mi tó pé pàṣọ sí onídí pàṣọ òkú aláì. Sáyé ti bá onídí ẹ̀. Má gbé ìkàkà sí ńlọ́lá bí sí kìí àṣàkọ̀ọ́ àwọn àjòjì. Ó wà lè sọ ìdábára sọ ìgbàgbé ọ̀pọ̀lọpọ̀. Ẹni ṣe ìfúnnọ̀rọ̀ ìdábára kan. Ó máa bí mo ṣiṣẹ́. Ìdílé ẹ̀dá tó dílé dà tó dé kankan. Àwọn òpin pípí rẹ̀ ń gbogbo ìyọ̀rọ̀ wọ́n sọ ọ̀dọ́ ìgbọ̀ kàkọ́lọ̀ òun àtúnmọ̀ ìlàkọ̀ọ́ wà bá ní àtọ́mọ́ tí ilé ọmọ pọ̀ tó rí ọmọ ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ lónìí tó bá ṣe fẹ́ tí ṣe ti rọ́ ọlọ́run ní á fi ọmọ rẹ̀ ránṣẹ́ sí ẹ̀ tó bá dá sí pé o ti bá bímọ láyé o ti bímọ láyé nítorí pé ẹlòmí náà bímọ kò bímọ wò àríyàn òní dáadáa ìbẹ̀rẹ̀ tó bímọ láyé ọmọ pọ̀lẹ̀pẹ̀lẹ̀ ṣùgbọ́n kò bímọ gbogbo àwọn aláṣẹ pọ̀ mí ẹ ọmọ rẹ̀ kan sí láàrin wọ́n lè wà nípa wọ́n tí wọ́n ti mọ̀ ní síhùn ṣùgbọ́n ọlọ́run ti rí láàrin ọmọ rẹ̀ gan ni wọ́n ọlọ́run tàkà ní ibi ìbò ṣe kó padà sàrí tó wà nílẹ̀ kó sọ wọ́n dọmọ rẹ̀ àwọn tí ń pọ̀lẹ̀ iná tọ́lá tó dọmọ rẹ̀ ìṣòwò láti jọmọ rẹ̀ ìmọ̀lọ́run ìtẹ̀lẹ́sùn náà ti alágbà Muhammad sọ̀rọ̀ láti jọmọ rẹ̀ ẹ̀dọ́ bá bímọ ọmọ náà ní Islam àkókí orí rẹ̀ o tó bá kú yóò rẹ̀ ní rí tẹ̀yìn lẹ̀ fún yóò rẹ̀ tẹ́lẹ̀ kan sí lẹ́yìn fún àwọn ọ̀ṣẹ́sì pẹ̀lú lábàá sí ọlọ́wọ́ ní ọ̀rẹ̀dà alákùn jẹ̀nàtí ọ̀rẹ̀dà alákùn ààrùn ọlọ́wọ́ ní kò kọ́ sílẹ̀ àwọn ọgbà irúgbìn tó kún fún àwọn èso oríṣiríṣi èmi fún ara mi ti kára mi ìṣìkẹ̀ omi tí wọ́n lò ní wọ́n yìí ìrọ̀lọ́ òṣì látàkọ́ lò àṣàkọ̀ọ́ ìtì ẹ̀ka ọlọ́run kò sábẹ̀ tí kò gbogbo ẹ̀tọ́lọ́wọ́ wá ṣe kí ní ìlú láyé ẹ̀dàkùn ní tó bẹ́ àkóòrò àti àwọn ọ̀nà àṣàkọ̀ọ́
الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين. وقد فرض لك jadi orang mau khusus dari ada Muhammad sallallahu alaihi wasallam. Jadi ada yang mau dia astagfirullah ya koko juga mensoro waktu sama yang juga bolong banget. Apa yang juga mungkin Quran ini ufin atau bolong usul. Semua untuk apa ya, apa untuk apa di iṣẹ́ tó kàn báyìí ní olóòrùn náà. Wọ́n dà ó ti dá fún ẹ tó ń kó dá fún ṣẹ́ tẹ̀síwájú. Ó kù díẹ̀ káàkó ìyànjú ọwà ní rárá máa ṣe. Jẹ́ ògùn owó ni, ògùn ọmọ ni, ògùn ká ní ọkà, ògùn kí ó tò ó rọ kan rí láti sọ́nà lẹ́nu lókè àtàkùnwàrá. Láti sígbọ́n ìgbàyẹ̀ wá ṣàtọ́bẹ̀ ìgbọ̀nsán tó sàrí. Wọ́n lè lọ sọ, oúnjẹ ọmọ sọ́lọ́pọ̀ kan sáré oúnjẹ tó wá ní ọjà, wọ́n ní ṣe méjì, wọ́n lójú ọkọ̀ oríyàn gan-an, wọ́n lójú ọkọ̀ lọ. Ọ̀pọ̀ ẹjọ́ dáhùn láyé gan-an ibẹ̀ gẹ́gẹ́ ti túbù sí. Táàdù wà fún ẹgbọ́ àwọn fèsì tó tọ̀ sí, àníjẹ níta níbi yìí. Ọlọ́run kò rí ìgbà tó pa wá. Ìyá àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́dẹ̀ẹ́jì, òun náà ní kí asògùn ẹbí pọ̀. Ọgbọ̀n ẹbí tó mọ̀ tọ̀rọ̀ wájá. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ti pín jágbàjágbà. Látara gbọ́dún kan kò sọ àti gbọ́dún kan kò ló sọ kí ló bí ẹlẹ́rẹ̀. Èmi ní tí mo ti bá sọ àbẹ̀kì ẹbí náà tó wọ́n lórí. Lọ́dẹ̀ tí ó wọ́n padà lọ́dẹ̀ tí rí ẹ̀ka àpapọ̀ ìsọ̀rọ̀ máa sọ̀rọ̀. Ẹ̀ka ní àjúdáwà sílẹ̀. Ẹbí ẹ̀ká dàbọ̀. Ẹbí olórúkọ ẹmá yẹn. Ìyàjú ẹbí ẹ̀kọ́ lórúkọ rí. Kẹ́lí lábájá ọmọ lábájá ní sábà bí tẹ́lẹ̀ fi wà papọ̀ tó bá kú pẹ́lẹ̀ pínyàn lọ. Ọmọdé àti ó wà ọkọ̀ ní alhamdulillah bá mú bí ìlọ. Ọlọ́mọṣọ́ ọ̀rọ̀ rẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ ìyàn. Ìwọ̀nta ní ó wá ń sọ ẹbí pọ̀ púpọ̀. Ìgbà mí wà, ìyá máa fi owó lọ́rùn fún ìyàn fi sọ ẹbí pọ̀. Lọ́nà wo, wọ́n bá ní kí wọ́n yẹn rí láàrin ẹbí ní. Ó jáde, ọlọ́run máa ó kí ẹ ó gbé kí ẹ náà fún ẹ. Gẹ́gẹ́ bí máa wọ́n kí ẹ kan náà fún ìyàwó. Àwọn náà wà kò ní fẹ́ mẹ́sẹ̀ wọn lẹ́kọ̀ọ́ àwọn òkúsẹ́lẹ̀ náà lọ́dọ̀ wọn dákọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà kọ́sẹ̀lẹ̀ ìdè bá kọ́míṣẹ́ ìgbìmọ̀ ní kí láti ṣe. Wọ́n tó ń pẹ́ ní gbogbo tí àwọn ilé yẹn ṣe fún ẹsẹ̀ iṣẹ́ tẹ̀sù náà wọn nìyẹn. Àmọ́ iṣẹ́ tó ń múlẹ̀ wọn kò jẹ́ láti mọ̀. Nǹkan ọ̀rọ̀ méjì èṣù náà yẹn ṣe ọ̀tọ̀ ọlọ́run náà yẹn ṣe kí ni ọ̀tọ̀ ọlọ́run làwọn ẹgbẹ́ wọn tó ṣe. Ayé tẹ̀sù lájẹ́ ìlú ìgbéradáwọ̀ akọ̀ àwọn náà ní kíni ìbí náà ọmọ ẹni tó máa ṣe ní ìrùkún jẹ́ fi hàn ẹ́ lọ́tẹ̀ tó láwọ́ra ìwọ̀n náà lọ tó fi ní ó fi ṣàbára ẹ̀ àwọn ṣiṣẹ́ bí lọ àwọn ṣiṣẹ́ bí lọ gbọ́nà gbọ́nà nípa àwọn ṣiṣẹ́ bí lọ àwọn tó wà tàbí ṣiṣẹ́ bí wọn gbogbo ń pọ̀ ṣùgbọ́n ní ìyẹn lọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní kò ní sẹ́nà láyé ìwò sí wọlé kí ló dé tó lè gbọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo náà wáyé wàláhì súnmọ́ Ọlọ́run bá fi àwọn ènìyàn kan fi ṣàdánwò fún ẹnu ẹbí ẹ̀ yẹ ká wọn pẹ́ ní ilé àwọn bá dà lọ. Báwo ni tí wọ́n ṣàdánwò pé bá ti ṣe fún tó ìṣirò fún ara ráyè ìfiṣe máa fún tó pẹ̀lú ẹ̀yìn. Ilé abẹ́ pẹ̀lú òṣìkà aláìlẹ́gbà pẹ̀lú ẹ̀ wọ́n pẹ̀lú àwọn ọmọ ọmọ ó ṣe fún bẹ́ ṣe bí fún níjọ́ òní mẹ́ta. Ó sì ẹ̀ níbi tán. Kìí bá ìfẹ́ tí a ṣe ní pé kí ọ̀lẹ́kọ̀ọ́ fún ọ̀fẹ́ sáfúnṣẹ́ òṣì náà wá tẹ̀sí òṣì kẹnu
òṣèlú dáwọ́ṣẹ́ tó ìkan ní lápàdà sí láwùjọ náà rágbọ́n ní àgbà àpamọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ ìwà jẹ́ dáná tó kàwà tó lọ àdágbà àpamọ́ alábìnrin máa ń àhàbà àyíyẹ tó bọ́lá kò fi rí wà yá ń sàkàlá kò fi àtàlẹ̀ yìí fàlìyẹ́sì ràhùnà láti gbogbo ẹni tẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí láyé ń gbé kí ọ̀rọ̀ bá kó bá láyé nínú ìyẹ́ ó ní kẹ̀kẹ́ náà púpọ̀ tó sì ń fẹ́ pé kí ọlọ́run kó kùn lẹ́nìí dáadáa kò sì bí wọ́n. ìjà tó lè yìí sọ pẹ̀lú nípa ọkọ̀ sábàbí ta fi ní ọrọ̀ sábàbí tí ẹ̀dùn wà ní ìgbòho yìí. ọlọ́run kí lẹ́ni ṣe báyìí sí gbogbo jẹ́ bó ti ẹ̀kọ́ jẹ́ gbogbo àwọn tó jáwà kú rẹ̀ ni wọ́n padà pé ìfẹ́ wa. tí wọ́n bá ní wọ́n pa nígbà ọ̀fẹ́ gbà súnmọ́ lẹ́sìn èmi náà máa ń tó mo ṣe yìí wọ́n mú ṣàìdá fún ibi tó ti lọ ẹ̀mọ́ sọ fún mi pàṣẹ́sẹ̀ pàṣẹ́ tó ti lọ ìsinmi ẹ̀dá aṣọ́ọ̀dá iṣẹ́ bí wọ́n ṣe ọ̀rọ̀ iṣẹ́ náà gbà inú tó níbi ọlọ́ wọn yàn lábí kó náà lọ́kọ́ lórí ẹlẹ́nu àgbàbá ẹ̀rẹ́ ìwé ní ìlà wọn ti ṣe owó tí wọ́n ṣe káwọn owó náà kò lè ṣe lè yí lẹ́yìn wọ́n ṣe wọ́n wá tó bá fi ṣe é ọlọ́run lọ́wọ́ gbọ́ lọ́wọ́ tàn sí ìlú tó bá yí wọ́n fún ẹ̀wọ̀n ìlú nítorí kò ti gbé ìtàn ìlà ẹ̀ àti náà ìsábà gbogbo ìgbò àjàdí sàtà ní kọ́sọ̀rọ̀ ṣùgbọ́n àyè máa máa yẹ̀ bí ẹ̀wọ̀ dáadáa sẹ́kùn jẹ́ ká tẹ́kù ìsàyè rọ̀ káwọ́ sọ pé ìyàwó tó gbé sílé ìdí fàmì ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ wọ́n rí wọn báyìí wọn máa ń kó lówó fún wọn sílé ọkùnrin bàbá mi bàbá ní kẹrọ ọjọ́ fẹ́ láwọn ẹ̀wọ̀ ẹ̀ kẹ́ra ọ̀sán ìwọ́n tẹ́ òbí ìwọ́n tọ́jú òbí àti wọ́n ṣe ìyà gẹ́gẹ́ padà sí ìpìlẹ̀ ní ọ̀rọ̀ Islam ni wà pọ́nà fi ibi òdìkó ìpìlẹ̀ bí ọlọ́bìnrin omi wọ́n tó kò sí ibi dé ká àwọn obìnrin mọ̀ ṣùgbọ́n àyè mọ̀ ṣe dára wọ́n kọ́ òní kó sí gbogbo ihun tí àwọn afúnlẹ̀ ti ṣe ìwọ́n kẹ́ òbí ìwọ́n tọ́jú ẹ̀ obìnrin dàbí mọ́tò tó wà ní ọ̀dọ́ àwọn tuntun wọ́n bẹ̀rẹ̀ wà mẹ́ wọ́n ní jọ́gà mọ́tò kọ̀ṣẹ́ pé mò wáṣẹ́ kí ló ṣe mú wà lẹ́sí àkókò wà tó kò tó lè fẹ́ wọn ó pè ní wọ́n rí parí ẹ̀ tó kìí obìnrin tó gbé sílé ní ọdún bá ṣe ṣe sí kí ẹ̀ wọ́n ní èsì tuntun jẹ́ bí ìfà ẹ̀ obìnrin adáwọn kí adáwọn tó bá ṣiṣẹ́ tó bá ṣe kẹ́tì tí yóò kan yóò fi gbé kọ́ gáyìí ni bàbá ọmọbìnrin kò ṣe wọn ọmọ sọ̀rọ̀ lọ́rọ̀ kò ṣàmìlẹ̀ ọ̀rọ̀ wa ẹlẹ́gẹ̀ẹ́ta bá tó padà mọ́ ọ̀rọ̀ àkọ́lẹ̀ lè fi ṣàwọ́ mẹ́ta bá sọ ó pọ̀ àwọn díẹ̀díẹ̀ láti ní ti náà ẹlẹ́gẹ̀ẹ́ta ọjọ́ mọ́ ìta ń sọ nísìnyí pé tí a bá ìwò lọ láyé kíyàn náà ìpọ̀pọ̀lọ́ tó bá mọ̀ ní ọ̀dá bá mọ̀ náà olóore ọlọ́run fà ní ìjẹ tó ní ìyá tó ìdá tó ń gẹ́gbà jíra lásìkò àdábà ọ̀hápàá wọ́n ń pè wọlé pẹ̀lú ní àbúkọ́ ìhà àtàwọn sọ̀hápàá ó ní ó náà wà ní àwọn náà tó lórí ọ̀gá ọjọ́ ayàpọ̀ àdọ́wà sọ̀kalẹ̀ àtọ́ sọ̀kalẹ̀ tó gbọ́ yàrá ilẹ̀ yàrá ní ìlàtà náà lọ́gbà hátà tó fi kú mi máa fi ṣùgbọ́ ọ̀rọ̀ tó fi kú mi ṣe yìí ìfàdí lọ́wọ́ àríyàn ọlọ́run láyé tàbí ìgbèrò ọlọ́run láyé àti láyé inú jẹ́ orí àti inú àtàràbí àtẹ́ẹ̀rí láyé tí ẹ̀dì náà tó jọ inú tó wúlò ẹ̀dì fèsì ẹ̀wọ́ yára ọ̀pọ̀ ń gbé orí àti ìdẹ̀ra ìgbòrò ọlọ́run ní ẹ̀rí láyé àti láyé ọlọ́run
bẹ́ẹ̀ tí àwọn yìí padà ọlọ́run ní kò lè ṣe é ṣe nígbé àpáwọ̀ èmì ọlọ́run pàpà ní hátà tó ń fi kú mímọ̀ ìṣèkò títí ẹ̀fì náà àwọn ọ̀pẹ́ tó tọ́jú nǹkan yìí tó bí wọ́n lẹ́yìn tó nífẹ̀ẹ́ sínú ìkò nílẹ̀ títí ẹ̀fì náà nínú ẹ̀ ìyá tó bá lè náà kan náà ń gbọ́ ìgbà yẹn bí wọ́n lórí ọlọ́run fẹ̀ wá àbúkọ́lá ọ̀pọ̀ ẹ̀ yìí nínú àwọn owó tó ní tó jọ jù láyé náà ni ó ní ọgbà kan ọgbà náà tóbi lásìkò náà omi ìjọba pẹ̀lú ọgbà náà tó bí mi tó dá ìjọba náà náà gbàdó gbọ́ ọwá bá àdàgbà Muhammad aláì lọ́dọ̀ yìí wọ́n ni òfilẹ̀ ọlọ́wọ́ kò jẹ́ tó wọ́n aláì ní bá ilé àkọ́kọ́ dàbílẹ̀ tó tó pé káà yìí ṣe gíní wọ́n ti ní agbára aláì tó tó pàtàkì ẹlójú ẹ̀ ní àgbàmí ọmọ ojú alẹ́gbà tó wá ojú lọ́sẹ̀ yá tó wà láàrin àwọn àǹfààní láyẹ̀ tó wá ṣàǹfààní wọ́n wá ṣàǹfààní nínú alábi sọ bẹ́ẹ̀ oníyà ọ̀sọ̀ lọ́wọ́ ìfànà ṣe ó pèlè òkìṣẹ́ ọ̀rọ̀ irun tó bá wọlé kó ṣe sẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n ní bí ọkọ̀ kan pẹ̀lú ẹ̀ alábi gbọ́ bẹ́ẹ̀ alábi wà dé ọ̀rẹ́tọ̀ òpèjọ bẹ́ẹ̀ lẹ́ni tí ń fi ń ra àwọn ìkan lọ́wọ́ nítorí sọ gbogbo wà náà sàbí mo ti torí ní aṣọ ta tí lò tó ti ṣá àdínkù lẹ́wọ̀n bá yálà ìyàwó lẹ́nu ọkùnrin wọ́n lè mú owó tó tọ́ ní owó ẹ̀kọ́ aṣọ tó tọ́ kọ́lá ẹ̀mí ìlú aṣọ ti fún yẹ ó láti fún yẹ tí wà ní àwọn olóògbò káwà tó máa tàbí ilé láti súnmọ́ bá èdè ọ̀tọ̀ kékeré yẹ́ ẹ̀rí náà àtọ́ ibá ìpòlí ọmọ ìfẹ́ra lẹ́sìn ẹ̀rọ ọ̀gbọ́n ní kékeré títí ilé ọmọ ṣe bẹ́ẹ̀ jẹ́ wọ́n ní ká náà tábà náà ìwọ̀n tó padà máa ṣe àwọn tábà náà ó jẹ́ ohun tó jọjú nínú wa tó máa jẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ wọ́n jẹ́ ìkan tó tọ́ máa ń ra ọ̀dọ́dà wọ́n tó fi ẹ̀yùn máa ra wọ́n tó pé máa dàmú nínú ọ̀nà máa dàmú káàkiri máa ra fún ọmọ nǹkan dáhùn pa ẹ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ sí ẹ̀ nǹkan tó tọ́ tó mọ́ níbi èyí jẹ́mi parí yóò ṣí agbáṣe fún ẹ̀ ọwọ́ ẹ̀yọ́ pẹ̀lú àníyàn ó máa gbọ́n ọ̀pọ̀ àtẹ̀wọ́pàkẹ́ ọ̀pọ̀ wà pàtàkì kí wọ́n lọ́wọ́ sí ọ̀pọ̀ wà wọ́n máa rọ̀ ọgbẹ́ ti ẹ̀wà wà tó pẹ́ wà láì máa fi gbé irun tó gbé wà ní onílẹ̀ kí ló ṣẹ́kù àwọn àní ẹ̀ oníhun tó ń gbé wáyé ìdí bẹ́ẹ̀ lòun ṣẹ́kù àwọn àdìsí wákẹ́ òun wá dé ọgbẹ́ ti ti ẹ̀lú aláìwá bí wípé ìdí àbúbábẹ̀rù kí ni nǹkan tó ṣẹ́kù fáwọn àní ẹ̀ olóhun ṣe ọlọ́run papọ̀ àti àrẹ́gbà Muhammad wọ́n wá ní látò ní ọwọ́dé ìdúpẹ́ ṣalápàá ìwọ̀n láíláí náà wọ́n láyé onígbòyà ẹ̀gá àgbà nígbòyà láti kẹ́kẹ́ ọlọ́run wá pàdé ní àìsàn ìsòrí yàgbà àdámù àwọn òfin kààrí ìrọ̀mà lẹ́jẹ̀ àdámù ihun tí mo fún ẹ náà nínú ẹ̀fáwọn èèyàn tó bá náà nínú ẹ̀fáwọn èèyàn ìgbé náà nínú fún wọn tàbá lọ́wọ́ ọlọ́run bá sẹ́yìn عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله